Aláròyé máa wí o. Aráàlú àtijọba gbóṣùbà fún iléeṣẹ́ Dangote lórí ètò ìrónilágbára tó ṣe fáwọn ọ̀dọ́ nípínlẹ̀ Ògùn. Àwọn aráàlú àti mínísítà ọ̀rọ̀ ìwakùsà lórílẹ̀‐èdè yìí wà lára àwọn tí wọ́n gbóṣùbà ńlá fún bí àwọn aláṣẹ iléeṣẹ́ Dangote ṣe mú ìlérí wọn ṣẹ lórí ètò ìrónilágbára kan tí wọ́n ṣèlérí rẹ̀ fáwọn ọ̀dọ́ ìlú Ìbẹ̀ṣe níjọba ìbílẹ̀ Yewa North nípínlẹ̀ Ògùn. Ọ̀sẹ̀ tó kọjá yìí ni àwọn aláṣẹ iléeṣẹ́ yìí múlérí wọn ṣẹ nípa fífún àwọn ọ̀dọ́ 30 kan tí wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ nípa iṣẹ́ ọwọ́ níwèé ẹ̀rí mọ̀yege. Àwọn ọ̀dọ́ náà ni wọ́n jẹ́ ọmọ bíbí ìlú Ìbẹ̀ṣe níbi tí iléeṣẹ́ Dangote ti ń ṣe ìyẹ̀fun sìmẹ́ǹtì. Aláròyé gbọ́ pé ó ti pẹ́ díẹ̀ báyìí táwọn aláṣẹ iléeṣẹ́ Dangote tó wà nílùú Ìbẹ̀ṣe ti ń ṣètò ìrónilágbára fáwọn ọ̀dọ́ ìlú náà kí wọ́n lè wúlò fara wọn àti ìlú abínibí wọn. Ọdún tó kọjá yìí ni wọ́n gba àwọn ọ̀dọ́ 30 kan láti ìletò bíi 17 tó wà nílùú náà sẹ́nu iṣẹ́ ọwọ́, èyí tí wọ́n fún wọn níwèé ẹ̀rí mọ̀yege lọ́sẹ̀ tó kọjá lẹ́yìn tí wọ́n parí ètò ẹ̀kọ́ wọn tán. Yàtọ̀ síwèé ẹ̀rí tí wọ́n fún àwọn ọ̀dọ́ náà, wọ́n tún fún wọn ní àwọn ohun èlò àti ojúlówó irinṣẹ́ tí wọ́n á máa lò fún iṣẹ́ ọwọ́ tí wọ́n kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ náà. Ọ̀kan pàtàkì lára àwọn ọ̀gá àgbà ní ẹ̀ka iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó ń rí sọ́rọ̀ kùsà nílẹ̀ Yorùbá, Matthew Ochimana, tó rán aṣojú wá síbi ètò pàtàkì ọ̀hún, gbóṣùbà ńlá fáwọn aláṣẹ iléeṣẹ́ Dangote lórí ọ̀nà ọ̀tun tí wọ́n ń gbà láti fi ran àwọn aráàlú Ìbẹ̀ṣe níbi tí iléeṣẹ́ sìmẹ́ǹtì wọn wà lọ́wọ́ nígbà gbogbo, èyí tó ń mú ìlọsíwájú àti ìdàgbàsókè tí kò láfiwé bá àwọn ará ìlú náà. Ó wá rọ àwọn aláṣẹ iléeṣẹ́ ọ̀hún pé kí wọ́n máa tẹ̀síwájú sí nínú àwọn iṣẹ́ dáadáa gbogbo tí wọ́n ń ṣe fáwọn aráàlú àtàwọn ọ̀dọ́ ibi tí iléeṣẹ́ sìmẹ́ǹtì wọn wà, nítorí pé ó jẹ́ ọ̀nà kan gbòógì láti gbọn ìyanu lára àwọn ọmọ orílẹ̀-èdè yìí. Bákan náà ló rọ àwọn ọ̀dọ́ ìlú náà pé kí wọ́n fààyè gba àlàáfíà láàrin ìlú náà, nítorí pé ó jẹ́ ọ̀nà kan láti jẹ àǹfààní gidi tí iléeṣẹ́ Dangote ní fáwọn ọ̀dọ́ ìlú náà. Alága ẹgbẹ́ àwọn ọmọ onílùú Honorable Dayo Ogunyinka náà gbóṣùbà ńlá fáwọn aláṣẹ iléeṣẹ́ Dangote lórí ètò ìrónilágbára tí wọ́n ń ṣe, pàápàá jùlọ lásìkò yìí. Ó ní ìgbà gbogbo làwọn aláṣẹ iléeṣẹ́ Dangote máa ń ṣètò gidi tó máa ń mú ìlọsíwájú gidi bá àwọn olùgbé ìlú náà. Ó ní kì í ṣe ọ̀rọ̀ àsọdùn rárá. Ìgbà gbogbo ni àwọn aláṣẹ iléeṣẹ́ Dangote máa ń ṣètò gidi fáwọn ọ̀dọ́ ìlú yìí. Mo rántí dáadáa pé a ti fìgbà kan náà péjọ síbí yìí tẹ́lẹ̀ láti bá àwọn ọ̀dọ́ tí iléeṣẹ́ Dangote ṣètò ìrónilágbára kan fún tẹ́lẹ̀. Wọ́n kẹ́kọ̀ọ́ gboyè lọ́jọ́ náà ni. Onírúurú iṣẹ́ ọwọ́ ni wọ́n kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ táwọn aláṣẹ iléeṣẹ́ Dangote sì fún wọn níwèé ẹ̀rí lọ́jọ́ náà. Ohun tó ṣẹlẹ̀ lásìkò náà ló tún ń ṣẹlẹ̀ báyìí. Àwọn ọ̀dọ́ kan tí wọ́n kẹ́kọ̀ọ́ gboyè nípa iṣẹ́ ọwọ́ ni wọ́n tún gba ìwé ẹ̀rí tiwọn náà báyìí. Ohun tó dùn mọ́ mi nínú jùlọ níbẹ̀ ni pé àwọn aláṣẹ iléeṣẹ́ Dangote kì í kọ́ wọn lẹ́kọ̀ọ́ lásán, ṣe ni wọ́n máa ń fún wọn ní àwọn ohun èlò àti ojúlówó irinṣẹ́ tí wọ́n máa lò fún ètò ẹ̀kọ́ tí wọ́n kọ́ náà, kí wọ́n lè bẹ̀rẹ̀ sí fi ṣiṣẹ́ tí wọ́n kọ́ ọ̀hún lójú ẹsẹ̀. Ìdí rèé tá a ṣe ń gbàdúrà pé kí Ọlọ́run túbọ̀ máa gbọ́wọ́ wọn sókè sí i. Ọ̀gá àgbà iléeṣẹ́ Dangote tó wà ní ìlú Ìbẹ̀ṣe, Roy Utam, ṣàlàyé pé ìgbésẹ̀ ọ̀hún wáyé láàrin iléeṣẹ́ Dangote àtàwọn iléeṣẹ́ kan tó ń kọ́ àwọn ọ̀dọ́ níṣẹ́ ọwọ́, Industrial Training Fund ITF tó wà nílùú Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn, àti pé lára ohun tó jẹ iléeṣẹ́ Dangote lógún jùlọ ni láti mú ìdàgbàsókè gidi bá àwọn aráàlú ibi tí iléeṣẹ́ rẹ̀ wà. Ó rọ àwọn ọ̀dọ́ náà pé kí wọ́n kọ́ṣẹ́ ọwọ́ láti lè dá dúró nítorí bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè yìí báyìí. Alága ìjọba ìbílẹ̀ Yewa North nípínlẹ̀ Ògùn, Dókítà Akínbọ̀dé Olúṣọlá, tóun náà wà níbi ètò pàtàkì ọ̀hún, rọ àwọn ọ̀dọ́ náà pé kí wọ́n ṣe àmúlò àǹfààní ńlá tí iléeṣẹ́ Dangote fún wọn náà dáadáa. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún Aláròyé online television.